Òní ni ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 12 nínú oṣù kẹjọ ọdún 2025. Ó tó àkókò fún ìwé ọ̀run ṣíṣí, ìwé ìtàn ojoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Nílẹ̀ tí a tẹ̀wọ́ olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ́. Àkórí wa fún tòní ni máa fi kún nígbà gbogbo, apá kejì. Àkọsílẹ̀ wà nínú ìwé Máàkù orí 6, ẹsẹ̀ 21. Eléyìí tí ó kà báyìí pé nígbà tí Jésù rí pé ọ̀pọ̀ ènìyàn ń lọ tí wọ́n sì ń bọ̀, tó bẹ́ẹ̀ tí kò sí àyè fún wọn láti jẹun, ó sì wí fún wọn pé ẹ jẹ́ kí a kúrò láàrin ọ̀pọ̀ ènìyàn wọ̀nyí fún ìgbà díẹ̀ kí a sì sinmi. Bíbélì kà wá nínú ìwé Lúùkù orí 9, ẹsẹ̀ 1 sí 9. Ní àná, mo bẹ̀rẹ̀ ìjíròrò nípa ìṣe pàtàkì títún ara ẹni ṣe pẹ̀lú ìfàmìróyàn lẹ́yìn iṣẹ́ àkànṣe ẹ̀mí. Àkókò mìíràn tí o nílò láti tún ṣe àfikún ni nígbà tí ó bá ti rẹ̀ ọ́. Nínú ìwé àwọn ọba kìíní orí 19, ẹsẹ̀ 5 sí 8. Nígbà tí ó ti rẹ̀ Èlíjà lẹ́yìn tí ó ti sá kúrò lọ́dọ̀ Jésíbélì, ó sọ fún Ọlọ́run pé kí ó pa òun. Ọlọ́run sọ pé rárá, èmi kì í sin àwọn ọmọ ogun mi tó farapa, mo máa ń fún wọn ní oúnjẹ ni. Nígbà tí ó bá rẹ̀ wọ́n, èmi á tún wọn ṣe. Ó fún un ní oúnjẹ láti jẹ. Èlíjà jẹun, ó sì sùn padà. Ó yani lẹ́nu pé ọkùnrin tó sọ pé pa mí kò sọ pé n kò jẹun. Ọlọ́run jí i ní ẹ̀ẹ̀kejì, ó sì fún un ní oúnjẹ kejì. Ó hàn kedere pé ohun tí ó nílò ní ìsinmi àti oúnjẹ láti tẹ̀síwájú nínú ìrìn àjò. Lẹ́yìn tí ó ti jẹun, Èlíjà lọ pẹ̀lú agbára oúnjẹ yẹn fún 40 ọjọ́ àti òru. Nígbà tí a bá tún ọkì, ó ní agbára àti okun láti lọ jìnnà sí i nínú Ọlọ́run. Nínú ibi Bíbélì ká ti òní, lẹ́yìn tí àwọn ọmọ ẹ̀yìn padà láti ìrìn àjò ìjèrè ọkàn tí Jésù rán wọn lọ, wọ́n fún un ní ìròyìn tó dára nípa gbogbo àwọn ohun tí ìfàmìróyà ṣe. Lẹ́yìn náà, Jésù mú wọn lọ sí ibi ìkọ̀kọ̀ kan kí wọ́n lè sinmi. Nígbà tí okun bá kúrò nínú ẹnìkan, ó máa ń ní ìpalára. Tí ẹni náà kò bá sinmi, ó lè rẹ̀ ẹ́ débi pé kò ní lè ṣe sí i. Jésù mọ èyí, nítorí náà lẹ́yìn tí ó bá ṣe ọ̀pọ̀ ìyanu, ó máa lọ sí àwọn ibi ìkọ̀kọ̀ láti tún ara rẹ̀ ṣe. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lánàá, ó lè ṣe iṣẹ́ ńlá nígbà gbogbo nítorí pé ó máa ń wá àkókò láti tún ara rẹ̀ ṣe. Ó sọ pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ yóò ṣe iṣẹ́ ńlá ju ti òun lọ. Èyí wà nínú Jòhánù orí 14, ẹsẹ̀ 12. Èyí túmọ̀ sí pé wọ́n gbọ́dọ̀ máa tún ara wọn ṣe nígbà gbogbo bí òun ti ń ṣe. Tí o bá fi bátìrì sí inú ẹ̀rọ amúnáwá tí o sì lò ó fún wákàtí kan, ó yẹ kí o jẹ́ kí ó sinmi fún wákàtí míì kí ó bá lè ṣiṣẹ́ fún ìgbà pípẹ́ dípò tí wàá fi kàn máa lò ó lọ. Bákan náà, tí o bá máa ń wá àkókò láti sinmi dáadáa, wàá lè ṣe ohun púpọ̀ sí fún Ọlọ́run. Olùfẹ́, má ṣe rò pé ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí o máa lo bátìrì ẹ̀mí rẹ. Kódà nígbà tí o mọ̀ pé ó ti rẹ̀ ọ́, ó lè mọ̀ lọ́nà líle bí Èlíjà pé ẹlòmíràn lè rọ́pò rẹ̀. Wá àwọn ènìyàn yẹn nísinsìnyí kí o kọ́ wọn kí wọ́n bá lè darapọ̀ mọ́ ọ ní ṣíṣe lára iṣẹ́ náà. Má ṣe dúró títí di ìgbà tí ó bá rẹ̀ ọ́. Fà sẹ́yìn ní ìwọ̀n nìkan báyìí kí o sì gba àfikún. Kókó ọ̀rọ̀: rí i dájú pé o máa sinmi nígbà gbogbo kí ó lè jẹ́ kó ṣeé ṣe fún ọ láti gba òun.